Ẹgbẹ́ aṣáájú ẹ̀sìn nípínlẹ̀ Kwara lábẹ́ àsíá ẹgbẹ́ ìgbìmọ̀ ẹlẹ́sìn mùsùlùmí ní Kwara ìyẹn Kwara State Council of Ulama lọ́jọ́ ìṣẹ́gun oṣù kejì ọdún 2025 yìí ni wọ́n ti bẹnu àtẹ́ lu ikú Hafsat Lawal ẹni tí àlùfáà kan Abdulrahman Bello ṣekú pa nítorí oògùn owó nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìlọrin olúùlú fún ìpínlẹ̀ Kwara. Ìgbìmọ̀ ọ̀hún ti ìmáàmù àgbà Ìlọrin Sheikh Muhammad Bashir Saleh léwájú wọn pàrọwà sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara láti ṣe ìwádìí dẹ́kùnkùndùn lórí ọ̀rọ̀ ọ̀hún tó sì ní kí ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìwà ọ̀daràn má ṣe lọ láì jìyà kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn mìíràn. Lára àwọn ìgbìmọ̀ ọ̀hún tó wà níbi ìpàgọ́ náà ni Chief Imọ̀ọ́mù Ọ̀fà Sheikh Muhyiddin Salman Hussein, Chief Imọ̀ọ́mù Malete Abdullahi Ibrahim Ajanasi of Ìlọrin, Ìmáàmù àgbà Gàmbàrí, Ìmáàmù àgbà Láfíàjì, Ọ̀jọ̀gbọ́n Lanre Badmus, Alhaji Abdulhamid Adi, adájọ́ fẹ̀yìntì Adam Idris àti akọ̀wé ìgbìmọ̀ náà Retired Justice Saliu Ọlọ́runtóyìn. Ẹgbẹ́ Ulama ọ̀hún sọ pé ó wu òun láti rí dájú wípé ìdájọ́ òdodo wáyé fún Hafsat àti mọ̀lẹ́bí rẹ̀. Wọ́n fi kún wípé ẹgbẹ́ Ulama kò ní sinmi ṣíṣe ìrànwọ́ fún àwọn elétò ààbò láti rí dájú wípé wọ́n tú sùdé ìsàlẹ̀ kòkò kí wọ́n lè rí òkodoro ọ̀rọ̀ gbámú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti wípé kí àwọn ọmọ Nàìjíríà yàgò fún lílọ́wọ́ nínú àwọn ìwà kò tọ́ bíi ìmáadẹ́mi ọmọnìkejì ẹni légbodò. Ẹgbẹ́ náà ló pé òun ti ń gbèrò láti ṣe ètò ìlanilọ́yẹ̀ fún àwọn ọ̀dọ́ àfáà lórí yíyára fún ìwà èyí tó ní ṣe pẹ̀lú pípa ọmọnìkejì ẹni lẹ́kúnjayé. Bó ṣe jẹ́ wípé ẹgbẹ́ náà ti mú iṣẹ́ ọ̀hún ṣe láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé. Ẹgbẹ́ Ulama kò ṣàìbẹnu àtẹ́lu ẹni tó ṣekú pa Hafsat Lawal fún oògùn owó ìyẹn Abdulrahman Bello tí ó sì sọ wípé ìwà ẹ̀ṣẹ̀ ńlá òun ló ṣẹ̀ síwájú Ọlọ́run eléyìí tí kò ní àforíjì. Ó ní wípé bó ṣe gé ẹ̀mí ọmọbìnrin náà kúrú lójijì kò tọ́ ìlànà Ọlọ́run. Bákan náà ló ní wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn mùsùlùmí máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run èyí tó sọ nínú ìwé mímọ́ Al-Quran wípé ìlànà mímọ́ òun ni kí wọ́n máa fi gbé ìgbé ayé. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ Ulama kẹ́dùn pẹ̀lú ìdílé Hafsat tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ sí fún bí Abdulrahman Bello ṣe sọ wọ́n sí inú ìbànújẹ́. Bákan náà ni wọ́n gbóṣùbà ràǹbàdẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrazak pẹ̀lú bí ó ṣe mú ọ̀rọ̀ ìgbé àlàáfíà ìlú lọ́kùnkúndùn àti àwọn ìgbésẹ̀ tí gómìnà gbé lásìkò tí ìṣẹ̀lẹ̀ láabi náà wáyé.